àṣírí Táíwò Hassan Ògògó ti tú o. àṣé màmá Rainbow ló bí. ẹgbẹ́ wo. Akínọlá Àyà pé Sùrùtù ní àjẹ́ ní ìlú Àkúrẹ́ o. ni Sùrùtù bá gún un ní ìgò lọ́wọ́. ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ o. Yes, my people, my name na Kumo. They report this news direct from London. See that back where they write chips and that. Now there you go chop good food, oh. African food or Oyinbo food. You want to chop chips and plantain and chicken? Come to chips and that now. Orúkọ tèmi ni ọmọkú ìyá ògbọ́n, ikú ń bọ́mọ rìn ọmọ òfúnra, ìgúnnugúnbà lórùlé, ojú tó lé, ojú tó kò. Ìròyìn yìí wáyé láti iléeṣẹ́ Ojúkòkòrò Evangelical Ministry orí òkè Kùmátà. Ẹ ṣáà gbé bọ́dì yín láti gbọ́ ìròyìn kúmọkùmọ náà. Bí idán lórí lọ́jọ́ tí Nurse Adé ní UK tó gbẹ̀bí ìyá Rainbow tú àṣírí ńlá tí ó ti farasin láti ọjọ́ tó pẹ́ ní iwájú àwọn bọ́nìgè kan ní ìlú Côte d'Ivoire. Nurse Adé ṣàlàyé bí àwọn ṣe pààrọ̀ ògògó ní ọmọ ìkókó nígbà tí ìyá Rainbow bí i tán. Jésù! Apostle we hear of this. Ó ṣe àlàyé bí àwọn ṣe fi èédú kun ògògó ní ara ní kékeré ní ìgbà tí wọ́n bí àti pé ọmọ pupa bíi Ebony ní ògògó ní kékeré. Chai, there is God o. Ayé mà le o. Èyí ló mú kí Àkárìgbò of Ìjẹ̀ṣà ránni sí àwọn ọba aláyé mẹ́rin ní ìlú Saudi fún àtúnyẹ̀wò ẹ̀kọ́. Ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́, ẹ ṣáà gbé bọ́dì yín. Ọmọnàmọ́pa Olúwayínká Quadri wá rawọ́ ẹ̀bẹ̀ sí ọba Lámídì Adéyẹmí ikú bàbá yèyé pé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má jẹ́ kí Ògògó àti Abbey Lanre kí wọ́n gbọ́ àṣírí náà. Nurse Adé sọ wípé lẹ́yìn tí òun ti di àtúnbí ní àkókò tí wọ́n ń bọ orí fún King Sunny Adé ní iwájú Ọọ̀ni of Ifẹ̀ ní ìlú Ìlaró ló mú kí òun tú àṣírí náà jáde àti pé ọ̀rọ̀ náà máa ń wú òun níkọ́ nígbàkúgbà tí òun bá ń fi ẹsẹ̀ rìn. Ó fi kún un pé orò ìdílé àwọn Ògògó kò gbọdọ̀ jẹ ṣàwámà, ṣé bí ogún bá jẹ lọ ó dájú ọgbọ̀n yóò jẹbọ. Àṣírí ń tú díẹ̀díẹ̀. Bí àrá bá sán nígbó, tìgbó ti jò àmì tìtì. Èyí ló mú kí ọba Olúbàdàn pa láṣẹ pé kí Sunday Ìgbòho àti bàbá wa Enoch Adébóyè mú ìyá Rainbow lọ sí iwájú àwọn fire brigade fún àyẹ̀wò tí ó dájú kí wọ́n má bàa fi ìyà tí kò tọ́ jẹ Sunday Àlè ní ọdún Ifá. ọ̀rọ̀ tí wọn náà sọ kò mọ́gbọ́n dání. Ìyáàfin Dòyìn Kúkọ̀yí tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí gbajúmọ̀ òṣèré wá fi ayélála bẹ gbogbo olófòófó ayé pé kí wọ́n jèbùrẹ́ àwọ̀ àlùbọ́sà kí wọ́n má pe Ògògó lórí nọ́mbà yìí 0708-868-9171 nítorí pé àṣírí ni ọ̀rọ̀ yìí Ògògó kò gbọ́dọ̀ mọ̀ tàbí gbọ́ títí tí ìyá Rainbow yóò fi ti ilẹ̀ Olújì dé. tó bí Àkárìgbò bá wọ níkà ó ga ju Ọọ̀ni of Ifẹ̀ lọ. Ìròyìn yìí kò lè parí lọ́dún yìí nítorí bàbá wa Àtíkù ń ṣe ìkómọ. Sáré bímọ náà nìyẹn. Evangelist Muhammadu Lanre Tẹríba Toríṣe ló tú ní èdè Yorùbá sí èdè abínibí nígbà tí Abbey Jimoh kọ ọ́ sílẹ̀. Èmi adọ́gbọ́n sí tí ò le aṣòwò àkàrà mọ́bẹ̀rù ló kà á frankly sí etí ìwòran yín. Gbogbo wa ni kí ẹ mú o. Bàbá wa Àbókí kí lẹ ní fún wa. Ina kira jama'a Yorùbá, Ìgbò, Hausawa. Nini Malam Shehu Ọ̀túnba Mogun. Alágò mẹ́fà ní èmi ń jẹ́. Wọ́n náà ló lè fún ìbọn lókè náà Sunday somehow ipò kíkò tó bá wà láyé yìí. Kọ́mándó ọ̀pẹ ni o. Yorùbá ní láǹsọ̀rọ̀ tó ń kó àwẹ̀ o máa fún ẹ lówó nísìn. Ẹ mú bẹ́rù pẹ̀lú takanda ìjẹ́ ká kọ́ òwe sílẹ̀. Yorùbá lásọ̀rọ̀ tó kó àwẹ̀ tó sọ pé ayé fẹ́ lẹ́kọ̀ọ́nú kò jẹ́ kárí kun aṣẹ́bí. Yorùbá lásọ bẹ́ẹ̀. Ẹ kó àṣẹ fún mi. Èmi ọmọ Yorùbá dandan ni. Mi ò gbà. Ẹ tẹ́ àtẹ̀ránṣẹ́ lámbà tán wò lójú àmóhùnmáwòrán.
ìkejì tó mọ́ gbọ́ nísìn Yorùbá ni ló ń sọ̀rọ̀ tó ń kọ́ àwọn Yorùbá ni ló ń sọ pé àtàrí àjànàkú kò kí ń ṣe ẹrù bàbá wa ǹdẹ. èmi ni mo sọ bẹ́ẹ̀ mi ọmọ Yorùbá dandan ni tábàdì ní ọjọ́ mẹ́jọ ẹ pàdé mi lórí àtẹ́gùn. Adabu. Do you know breakfast is the most important meal of the day? If you must skip any meal, it shouldn't be breakfast. Ìlera lóògùn ọrọ̀. Ẹ máa yáṣẹ́ o. Iléeṣẹ́ Babjay Nigeria Limited àti Ọlánrewájú Omiyinka ní ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ àwọn jákèjádò Nàìjíríà àti ní òkè òkun. Iná kò ní tán ọwọ́ yín, ọmọ yín kò ní kú, aya yín kò ní kú, ẹ̀yin náà kò ní bọ́ sọnù ní ọwọ́ wa. Gbogbo ọ̀tá yín yóò kóró ní tiwọn níwájú o bí wọn kò bá jáwọ́. Ẹ ṣé. Ìròyìn kúmọkùmọ ń tẹ̀síwájú bí ó bá di ọjọ́ méje ẹ kú ojú lọ́nà. Tó ara gbogbo ló kángun sórí tọrùn ló pàpọ̀ jù imú yín ni kí ẹ máa fi mí o.